ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nínú ọlọ́wọ́n bá mẹ́rin wà láàyè mẹ́wàá ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè àgbà ọ̀jọ̀gbọ́n onílà akáyọ̀ ọlọ́wọ́n bá gbà olùkálẹ́tà tí gba lẹ́tà ìdáàkà ọlọ́wọ́n bá mi tó rà níyàn gbogbo wa ìbà lónìí o ọba tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń fi ojoojúmọ́ jẹ gbèsè ọ̀rọ̀ sí lọ́rùn tí sì ń san alẹ́dà tiwa ọba tó pérégedé nínú ohun gbogbo àgbékalẹ̀ rẹ̀ tó ń bùwáyà ìbà lónìí wọn rántí pé wọ́n lọ gá àgbà wọ́n lọ jọ̀gbọ́n ńlá tẹ́dáyé kan ò lè bá fi gagbága nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye àtúndé sí ọlọ́run léni ọlọ́run ó tún ti bá a sílẹ̀kùn ọjọ́ òní jẹun gbogbo ọjọ́ o àfìrìn àjò wa lé ọ lọ́wọ́ lílọ bíbọ̀ wa dákun mọ̀jà bámọ́lú alọ́ọ̀dẹ jésù olúwa wa àmín o tó ṣùgbọ́n ẹ̀dẹ́bẹ̀ ó di bùkátà fágbẹ́ òkú kan tàjùbọ̀ ó di bùkátà fún níyàn àgbàdo bá tó ń dọ̀tẹ̀ bọ̀ ó di bùkátà fẹlẹ́kọ̀ lọ́gán tí mo délé ayé tí mo fẹsẹ̀ balẹ̀ báyìí mo di bùkátà ọlọ́run ni ọlákìtàn adégòkè yín rí ìrìn àjò bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn apá kínní ọláyẹmí mi àkànní. akójúmọ́ o akínlákẹ́ akínlókò akínlọ́wọ́ rògbò àgànní yóò jọba ti láǹfààní láti máa gbọ́ kọ́ni tó gba 100.9 FM níbi tó jẹ́ pé fèsì nìkan ojúmọ́ lè jọ́mọ́ ojúmọ́ àlọ́ máa jẹ́ fúnkọ́ ọba aláṣẹ Èdùmàrè ìwọlé wa ìjáde wa lónìí ayọ̀ ló máa já sí ìlú ló máa já sí àfojúsùn wa sẹ́ àní ayọ̀ ló máa já sí ìlú kò ní jẹ́ tiwa láṣẹ Èdùmàrè akíwá akójúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sábàlá àkọ́kọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ni tún gba 100.9 FM ọláyẹmí àkànní lórúkọ tí bẹ́ẹ̀ ni. tó akọni tù kádàrá adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá mi báyìí ó wà tún ti dẹ́nu iṣẹ́ tòní náà rédíò ọlọ́wọ́n bá mọ̀ ń bá wa lọ. ọkàn òjọ̀ kan àwọn ìwé ìròyìn tó ń bẹ níwájú wa láàárọ̀ ti tòní pẹ̀lú àwọn àkọlé tó láàmìlàaka tó gbọgbọ́n tó kẹ̀ǹkẹ̀ láàárọ̀ tòní ó bùyárì ọláyẹmí àkànní o jẹ́jẹ́ mọ̀ pé gbèsè tó ń bẹ lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà báyìí ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ká má tara wa jẹ́ ó mọ̀ ti yí biribiri odó ó ti ń lọ bíi tírílíọ̀nù 22 náírà ó lé méje tuntun síbẹ̀ náà àmọ́ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n tún gbọ́wọ́ lówó míì tó jẹ́ rọ̀gùnrọ̀gùn o bílíọ̀nù $18 gẹ́gẹ́ bí gbèsè tuntun ọ̀ṣàrà tó dàbí ẹni pé ìjọba ilẹ̀ yìí tún fẹ́ tàkàgbà. iná àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ muhammadu buhari ó ti kí Charles Soludo yẹ gómìnà ìdìbòyàn ìpínlẹ̀ Anambra kú oríire pé ó pẹ̀lú nínú àwọn gómìnà tó máa tukọ̀ ìpínlẹ̀ Anambra. nínú wọ́rọ̀ ìlú mọ̀ tó wà láàárọ̀ ti tòní ọláyẹmí àkànní o kátà ọlọ́run o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé àwọn àgbájọ àwọn gómìnà lábẹ́ àmúradà ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tá a mọ̀ sí APC wọ́n mọ̀ gbìyànjú láti lọ rèé rí alàgbà Malami tani ń jẹ́ báwọn o ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà adájọ́ àti mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ìwé kan bẹ tá ààrẹ Muhammadu Buhari fẹ́ bu ọwọ́ lù yìí lórí ọ̀rọ̀ òfin ọ̀ṣàrà lórí ti ètò ìdìbò nílẹ̀ yìí má jẹ́ ó bu ọwọ́ lù ó ẹ má jẹ́ ó bu ọwọ́ lù ó kí nìdí àti ìtumọ̀ má yí kúrò nítùngbà á yànnà náà láàárọ̀ yìí. àwọn ẹgbẹ́ òṣèlú Afghan nípínlẹ̀ Ògùn àwọn lóye àwọn àgbààgbà ẹgbẹ́ òyìnbó ọmọ àti gbóṣù bàràbàdẹ̀ kódà wọ́n ti kí Soludo kú oríire wípé ṣe àní àsìkò tó darapọ̀ mọ́ àwọn gómìnà tó máa túkọ̀ ìyẹn ní ìjọba ìpínlẹ̀ Anambra wò ó rí dájú pé ó ṣiṣẹ́ takuntakun. ó lẹ́mí ẹ̀kàn ní o kátà ọlọ́run nínú ìwé ìròyìn ló mọ̀ tó wà láàárọ̀ ti tòní níbi tá ti ń jẹ́ kó di mímọ̀ pé àwọn ìgbìmọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ń gbé ìgbésẹ̀ wọ́n ti ń fi ara mọ́ láti máa gbé ìgbésẹ̀ ìjẹniníyà tó jẹ́ pé tó tọ́ tó yẹ fáwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n lọ́wọ́ nínú ìwà jìbìtì òun màgòmágó ìṣòwò ìlú kúmọ́ tàbí ṣíṣe gbèlẹ́yìn àwọn agbésùnmọ̀mí. bùkátà ọlọ́run o gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom
ó ti sọ di mímọ̀ o ó ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àwọn máa tún dá ọgbọ́n àtinúdá lórí kíni sẹ́ẹ̀ lórí òfin tuntun lórí ìdìbò yìí tó jẹ́ wípé ó ní ṣe yàtọ̀ lẹ́yìn ẹni tó bá fẹ́ léyà lọ́tọ̀ lẹ́yìn àpótí ẹnikẹ́ni tó bá pò fara mọ́ àníṣe àwọn ṣe tán láti ṣe ọgbọ́n àtinúdá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. jọjọ́ mọ̀ pé nínú ìwé ìròyìn ló mọ̀ wá láàárọ̀ títù ni o níbi tí wọ́n ti ń jẹ́ kó dímọ̀ pé ojútùú sí ọ̀rọ̀ àdójúkọ ètò ìṣèjọba ohun òṣèlú láti pàṣẹ ìgbésẹ̀ tí Nnamdi Kanu àti Sunday Igboho wọ́n ti pàṣẹ wọn pé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára ìgbésẹ̀ tó lè mú ojútùú kó wà sí ọ̀rọ̀ ìpèníjà nípa ọ̀rọ̀ ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kò ṣeé fojú ré náà ọ̀gá àgbà àti mínísítà tó ń rí sí ètò ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè yìí Alàgbà Malami ló sọ bẹ́ẹ̀ kí ló fà á níbo ló ti sọ bẹ́ẹ̀ ẹ má yí kúrò. nínú àkòrí ìròyìn tó tún jáde lówùúrọ̀ tòní kódà PM News ló gbé lówùúrọ̀ tòní níbi tí gómìnà Abdulrasaq ti ṣèlérí pé gbogbo ọ̀nà tó dàbẹ̀ nípò ti wọ́ gbogbo ọ̀nà tó dàgbò kù díẹ̀ káàtó tó wà ní ìpínlẹ̀ Kwara lòun ṣe tán láti sọ di títúnṣe dáńsẹ́ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Abdulrasaq ló ṣèlérí lánàá dé. nínú ìwé ìròyìn ló mọ̀ tó wà láàárọ̀ títù ní o níbi tí wọ́n ti ń jẹ́ kó yin àwọn agbẹjọ́rò Nnamdi Kanu tí wọ́n gbé ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn látàrí bí àwọn ọlọ́pàá DSS bí wọ́n ṣe ń fi òté lé tí wọ́n lé àwọn ènìyàn sẹ́yìn nílé ẹjọ́ pé ẹ wo ẹ jìnnà sí ẹ̀yin wo àwọn àǹsẹ̀ ìdìbò ẹ sún sẹ́yìn àwọn agbẹjọ́rò gbé ìgbésẹ̀ tí wọ́n náà. bùkátà ọlọ́run o òǹdíje dupò lábẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú PDP àní ìyẹn ìdójúpọ̀ ìyẹn igbákejì ààrẹ ní ètò ìdìbò ọdún 2019 mo sọ nípa Obi àti àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ wọ́n ti ṣèlérí o láti ṣùgbọ́n tarisẹ́ Soludo gẹ́gẹ́ bó ṣe ìdìbò ṣe gbé wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra. jẹ́jẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ààrẹ Muhammadu Buhari ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n máa ń bá àwọn ènìyàn tí wọ́n jẹ́ àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ tuntun ọ̀ṣàrà wọ́n bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé wọ́n ń pàkíyèsí wọn pé ilẹ̀ ọlọ́lá lórílẹ̀‐èdè Nàìjíríà náà ààyè sì gbà yín níbo lààrẹ Muhammadu Buhari ti ń sọ bẹ́ẹ̀ kí ló fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ẹ má yí kúrò ní tòǹgbà ẹgbẹ̀rún dúró. bùkátà ọlọ́run o mínísítà fún iṣẹ́ ìgbaniṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Ngige ó mà ti sọ di mímọ̀ ó ní ẹ wo òun ti rí Soludo tẹ́lẹ̀ òun ti rí irun oyè ó ti wò ó rí lára ẹ̀ kódà adéoyè lòun wò lórí ẹ̀ ọjọ́ ti pọ̀ ọ̀dọ̀ ti jìn tóun ti mọ̀ wípé ọyìn tóun wò yìí yóò padà di gómìnà ó ní ó sì wà padà di tá ń sọ bẹ́ẹ̀ Ngige ló sọ di mímọ̀. ọlọ́ọ̀mí ẹ̀kan ni o bùkátà ọlọ́run o. jẹ́jẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn ló wà láàárọ̀ títò níbi tá ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà yẹn House of Senate mo sọ nípa àwọn tí wọ́n jẹ́ tí wọ́n wá láti apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn Bauchi wọ́n ní wọn ò sí lára àwọn ọmọ ẹgbẹ́ NDDC. bùkátà ọlọ́run o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ti ṣe kìlọ̀kìlọ̀ ó ìpéye gbogbo ẹ̀yin oníwà jàgídíjàgan oníwà ọ̀daràn ẹ̀yin agbésùmọ̀mí tẹ́ ẹ wà nípínlẹ̀ Èkó kò bá dáa kò bá sùn ẹ jìnnà rere o tẹ́ bá ṣẹlẹ̀ gbàlérò láti ti wá sí ìpínlẹ̀ Èkó ẹ jìnnà rere sí ìpínlẹ̀ Èkó tá à ń sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló sọ di mímọ̀. mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ Alàgbà Malami wọ́n jẹ́ kó di mímọ̀ láàárọ̀ ti tòní pé ṣé ẹ rí ká má tanra wa jẹ́ kí dé bá ní kó yẹ rí ṣé ẹ rí ọ̀rọ̀ nípa ti owó Paris wọn ló kan àwọn gómìnà náà gbọ̀ngbọ̀ngbọ̀n o gómìnà kò sẹ́ni tí ó kan o. bùkátà ọlọ́run o àní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọmọ tuntun kẹfin o àní ibùdó ìdánilẹ́kọ̀ọ́ tí ò bófin mu ibi ìpàgọ́ kan táwọn kan kóra àwọn jọ tọ́nà àwọn ṣe kíni àwọn ṣe ìgbáradì kódà àwọn jẹ́ gẹ́gẹ́ bí ológun iléeṣẹ́ ọlọ́pàá ó ti fọwọ́ òfin mú wọn. jẹ́jẹ́ mọ̀ pé ilé ìfowópamọ́ ẹja lónìí bóni lọ́ọ̀dún orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Central Bank of Nigeria wọ́n gbé ìgbésẹ̀ láti rí wípé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dá ilé iṣẹ́ sílẹ̀ wọn ò ní ju akóló kan lọ
nípa ọ̀rọ̀ ìfowópamọ́ àti nọ́mbà ìdánimọ̀ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ má yí kú ò ní tùǹgbà. bùkátà ọlọ́run o nínú àkórí ìròyìn tí mo tún fojú gan ní tó bóde lówùúrọ̀ tóní Ohanaeze Ngige wọ́n ti gbóṣùbàrà bandankankan fúntani fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí kíni bí bàbá ṣe fàyè gba yé ètò ìdìbò tó jẹ́ pé kò níwà màgòmágó nínú ọdún kódà ó fira ẹ̀ hàn gẹ́gẹ́ bí bàbá dáadáa àtàṣáájú rere torílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́. jẹ́jẹ́ mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ń sọ̀rọ̀ nípa alàgbà Muhammadu Buhari alàgbà Fáyẹmí àti Òsígbò wọn gbogbo wọn pátá àwọn èèyàn kàǹkàǹkà wọ̀nyí láwùjọ lọ́tún lọ́sì ni wọ́n ń kí alàgbà Soludo pé kú oríire o. bùkátà ọlọ́run o àní látàrí ilé olókè mọ́kànlélógún yìí tó bìwó lulẹ̀ gbè ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ní báyìí wọ́n náà àkọsílẹ̀ àwọn èèyàn tó ti gbẹ́mìí mì táwọn tuntun rí títí dalẹ́ àná ọ̀nà ti di márùndínláàádọ́ta kódà wọ́n sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó pàṣẹ o gbogbo ẹ̀ tẹ̀ ń ṣe tẹ̀ ń gbèrò yẹn lẹ́jẹ̀ káàkiri wípé àwọn lẹ́gọ̀gògòrò méjì tó wà níbi tí ilé ọ̀hún ti dáwó wọn náà pàṣẹ kọ́ lọ bí wọ́n ní kò sóhun tó jọ bẹ́ẹ̀. ẹ wo ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ti ń ṣe bẹ́ẹ̀ báyìí a ti ń gòkè àgbà a ti ń tẹ̀síwájú pé ọ̀kan òjọ̀ kan àǹfààní ló jẹ́ pé yóò tún ṣí sílẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ìdókòwò pẹ̀lú àwọn ilẹ̀ òkèèrè àwọn ilẹ̀ míì tó jẹ́ pé wọ́n ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ìrètí dé nǹkan wà bọ̀gbọ̀n. bùkátà ọlọ́run o ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó ti dá àwọn dírẹ́bà wọn wakọ̀ márùndínlọ́gbọ̀n ó mà dá wọn lọ́lá ó wá béèrè fún pé wá ẹja jọ ṣiṣẹ́ pọ̀ láti mẹ́ẹ̀dínkù bá jàǹbá ojú pópó iná kò rí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ló wà bùkátà ọlọ́run o ló ṣe já dókè lọ́hùn tàbí bá padà dé èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. pápájìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùngbá FM 100.9. Tùngbá 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùngbá 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùngbá close ọ̀nàfọwọ́kàn estate ìta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tiwa gbé tiyín lárugẹ. ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbá FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn láti kàn ní Tùngbá 100.9 FM. ó ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú. ọlẹ́mí àkànní o bùkátà ọlọ́run o lórí àtúngbọ̀dọ̀ pariwo polongo tútù mọ́wé mi bẹ̀rẹ̀ ìrìn àjò láti inú ìwé ìròyìn The Punch láàárọ̀ ti tòní o jẹ́jẹ́ mọ̀ ikú gbàgbàgbà ló bẹ nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ ti tòní níbi tí ó jẹ́ wípé wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé àgbáríjọ àwọn gómìnà ní apá orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn àgbáríjọ àwọn gómìnà lábẹ́ àmúradà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tá a mọ̀ sí APC àwọn ni wọ́n fi inú lu ni wọ́n fi ikùn lókun wọ́n kó ara wọn jọ o nígbà tí wọ́n gba ọ̀kan pàtàkì lára àwọn ìpínlẹ̀ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n gba bẹ̀ lọ́wọ́ ǹjẹ́ ìpínlẹ̀ wo ìpínlẹ̀ Kebbi mọ̀nì láti lọ́ọ́ rí darapọ̀ mọ́ ẹni wọn tí ń bẹ lọ́hùn mò ń sọ̀rọ̀ nípa alàgbà Àtíkù Bàgúrú tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn gómìnà tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó di ìpínlẹ̀ Kebbi mú wọ́n wòye ọ̀rọ̀ kan o nípa wípé tẹnitẹni àkísà ń ta àtàn ni wọ́n fi rò pé kí wọ́n gba ibẹ̀ wọlé o níwọ̀n ìgbà tí wọ́n ti rí pé ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ọ̀gá àgbà adájọ́ ló ń sọ̀rọ̀ nípa alàgbà Malami wọ́n rí i pé ojúlówó ọmọ ìpínlẹ̀ Kebbi lòun náà ṣe o ni wọ́n fi lọ́ọ́ rí bá lórí ọ̀rọ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ gbogbo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti jẹ́ pé nínú ìròyìn àwọn ni wọ́n ti sáré yọ pé bàtí yọ só bẹ́ẹ̀ náà la yọgbọ́ o ipò alàgbà Malami gan ó ti ń bẹ lọ́kàn wọn pé nínú ètò ìdìbò tí ó wáyé ní ọdún 2023 àwọn ó darapọ̀ mọ́ àwọn òǹdíje ní gẹ́gẹ́ bíi gómìnà sí ipò gómìnà lábẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ẹgbẹ́ òṣèlú tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà o ṣùgbọ́n ibẹ̀ gangan kọ́ la ń dẹ̀gbẹ́ ọ̀rọ̀ rẹ̀ o nínú ìròyìn ọ̀hún wọ́n wá ṣe lálàyé pé ìdí àti ìtumọ̀ tó ń fi lọ rèé bá Malami
láti lọ rí wípé kí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ nítorí pé wọ́n mọ̀ pé ọmọ ìyá rẹ̀ ṣáà ni gómìnà Bàgúdú ti ṣe Àtíkù Bàgúdú gómìnà ti ìpínlẹ̀ Kẹ́bì ṣe ohun tí àwọn ìdí ọ̀rọ̀ tí wọ́n lọ ṣàlàyé nípa rẹ̀ ni pé níwọ̀n ìgbà tí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti fi ẹnu kò lórí ìwé àbádòfin tó de ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí tí wọ́n sì ti pa aláṣẹ wípé àwọn aráàlú ní ìbásàn kí wọ́n kúkú máa dìbò yan ẹni tó bá wù wọ́n tí ó lọ ṣojú nínú ètò ìdìbò abẹ́lé tá a mọ̀ sí primary ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò tẹ́ àwọn gómìnà nínú lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kò tẹ́ wọn lọ́rùn o ni wọ́n fi rò pé káwọn kú lọ rèé bá ẹni tó jẹ́ mínísítà tí ń rí sí ọ̀tọ̀ ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè yìí kí wọ́n fi wọ̀rọ̀kọ̀ kí wọ́n fi ṣe àdá o wípé wọ́n ti mọ̀ wípé àwọn ìwé tó jẹ́ ìwé àbádòfin ọ̀hún tí wọ́n gbé síwájú ààrẹ Muhammadu Buhari kó tó di pé ààrẹ Muhammadu Buhari bu ọwọ́ lù yóò kọ́kọ́ fi lọ ẹni tí ó jẹ́ mínísítà tí ń rí sí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ àti ọ̀gá àgbà adájọ́ lórílẹ̀‐èdè yìí tí ṣe alàgbà Malami wípé torí náà bí ààrẹ Muhammadu Buhari bá ti gbé àwọn ìwé yìí ní pàtàkì jùlọ èyí tó jẹ́ ti àbádòfin nípa ti ọ̀rọ̀ ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní pé kí wọ́n jọ kí wọ́n má bá àwọn ààrẹ Muhammadu Buhari kí wọ́n gba ààrẹ Muhammadu Buhari láàrúmọ̀ràn kí wọ́n má bu ọwọ́ lù ó láti rí wípé bóyá kó jẹ́ pé àwọn aráàlú ni ó máa fa àwọn tí ó máa díje du ipò tí ó máa ṣojú wọn nínú ètò ìdìbò abẹ́lé wọ́n ní pé àwọn olóṣèlú àwọn láàrin ara wọn àwọn tó ń ṣàkóso ìlú àwọn ló yẹ kí àwọn ó máa fa ènìyàn kalẹ̀ tí àwọn ènìyàn ó sì máa tẹ̀lé láti dìbò yàn wípé kì í ṣe àwọn aráàlú ló yẹ kí wọ́n máa sọ pé ẹni tá à ń fẹ́ rèé kó lọ díje dupò nínú ètò ìdìbò abẹ́lé ẹ wo ohun tí àwọn gómìnà yìí ń jà fún ohun mẹ̀rẹ́ o tí wọ́n fi sọ pé Malami tí ààrẹ Muhammadu Buhari bá ti dé bájú rẹ̀ mọ́ bu ọwọ́ lù ẹ wo inú ìwé ìròyìn The Punch ló wà láàárọ̀ tòní o. bùkátà ọlọ́run o nínú ìròyìn The Sun àtẹ̀síta ìròyìn wọn tó jáde ibẹ̀ mo gbà lọ́wọ́ níbi tí ẹni tó jẹ́ òǹdíje dupò ìyẹn nínú ètò ìdìbò yọ gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra lábẹ́ òṣèlú People Democratic Party mo sọ nípa Ozigbo ó mà ti kí ẹni tó jẹ́ ẹni tí ìbò gbé wọlé tó jẹ́ ọ̀kan náà akẹgbẹ́ rẹ̀ tó jọ díje dupò ṣùgbọ́n tí ètò èsì ìdìbò tó gbè lẹ́sẹ̀ àní tó wọlé sórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìdìbò yẹn ìpínlẹ̀ Anambra mo sọ nípa Soludo ó mà ti kú oríire kódà òun nìkan kọ́ o gbogbo àwọn olùgbé tó jẹ́ olùgbé ìpínlẹ̀ ọ̀hún lókì o àti gbogbo àwọn tó jọ kópa nínú ètò ìdìbò ọ̀hún gbogbo wọn pọ́pọ́tà lókì wípé gbogbo wọn pọ́pọ́tà ló ní èròǹgbà rere ló ní lọ́kàn láti lè tún ìtàn ìpínlẹ̀ Anambra yí padà pẹ̀lú fún wọn wípé sẹ́ àwọn wà ní ipò tó jẹ́ pé àwọn lè yí ìtàn ìpínlẹ̀ ọ̀hún padà láti túbọ̀ sọ di ọ̀tun ó kí ẹ̀jọ̀gbọ́n Soludo tó wà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA tí èsì ìdìbò kéde rẹ̀ pé òun ló kése járí nínú èsì inú ètò ìdìbò èyí tó wáyé ó náà mú kí pé wo ọba mi Èdùmàrè yóò bá ṣe darí ìjọba rẹ̀ ó mọ̀ pé lóòótọ́ ó tó gbangba sùn rẹ̀ lóòótọ́ ọkùnrin ni ẹ́ àníṣe òun nígbàgbọ́ náà pé ó lè túkọ̀ ìpínlẹ̀ ọ̀hún dé ibùtẹ́jẹ́ pé àwọn èèyàn yóò gbé sàdákàtà fún ẹni ìgbẹ̀yìngbẹ̀yìn ó wá lu àǹfààní ọ̀hún láti tún kí gbogbo tọkùnrin tóbìnrin pápátá tó wà ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti rí i pé ètò ìdìbò ń lọ ní ìrọwọ́rọsẹ̀ àti gbogbo àwọn tó jọ díje dupò ó ní gbogbo àwọn táwọn jọ díje dupò ẹnu èròǹgbà táwọn ní ni pé láti mú àyípadà bá ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn èyí ló wá ṣàlàyé síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ní tòun o àwọn èròǹgbà tóun ní tóun díje dupò gẹ́gẹ́ bí òdíje dupò yẹn gómìnà ní ìpínlẹ̀ Anambra ó ní láti bí ọdún méjì sẹ́yìn lòun ti rò pé òun ṣetán láti wà pẹ̀lú àwọn òṣèlú ẹ pé yóò ní akitiyan pẹ̀lú láti wí pẹ́sẹ̀ láti mú àwọn ọ̀jọ̀gbọ́n àwọn lóye àwọn ẹlẹ́lọ́rọ̀ wọnú ẹgbẹ́ òṣèlú láti lè dípò àwùjọ fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ láti mú àyípadà bá ìyẹn ìtàn ìpínlẹ̀ Anambra láti mú wà lókè tètè pẹ̀lú ìpínlẹ̀ tó jẹ́ pé yóò túbọ̀ jẹ́ ìpínlẹ̀ tí yóò ní kóríyá tí ìpínlẹ̀ tó jẹ́ pé yóò wà ní iwájú fún àwọn ìpínlẹ̀ tó kù ó wá ṣàlẹ̀ síwájú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àlá àwọn ìran rere ohun tóun ní pápátá láti mú ìpínlẹ̀ ọ̀hún tẹ̀síwájú pàápàá jùlọ láti mú àwọn ọ̀kan òjọ̀kan ìtàn àyípadà rere bá ìpínlẹ̀ ọ̀hún ó ní gbẹ̀lú àwọn wájú ohun láti lè rí pèsè ìpínlẹ̀ ọ̀hún náà ó wà ní òkè tètè ó wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àwọn ìwé tó kọ̀wé kórìíre tó fi kí gómìnà Soludo yẹn àdìbòyàn ti ìpínlẹ̀ Anambra ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní apá ọ̀dọ̀ àwọn o àti bọ́ọ̀mù ṣe rí o ó ní ẹ lọ mọ́kànbalẹ̀ èyí olùgbé ìpínlẹ̀ Anambra ó ní báyìí o àwọn lọ́wọ́lọ́wọ́ táwọn báyìí kò wá sí wípé tèmi ní ti Paul tèmi tàpó ló mọ̀ o ẹ̀yìn nìkan ló wà lẹ́gbẹ́ òṣèlú People Democratic Party o APC o APGA ó ní lọ́wọ́ ó ní gbogbo àwọn gbọ́dọ̀ jọ fọwọ́sowọ́pọ̀ báyìí ní ọ̀pọ̀ tó jẹ́ wípé ìpinnu àti èròǹgbà dédé làwọn jọ ní láti mú tẹ̀síwájú bá ìpínlẹ̀ Anambra ó ní ohun tó kàn nìyẹn ó ní báyìí o àwọn ti lọ ilé ẹjọ́ àwọn ti bọ̀ àwọn ti bò àwọn kò ti bọ́ síta
wá ti dìbò yan táwọn fẹ́ sórí àléfà ó ti parí iná bọ̀ jẹ́ pé fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ wọn láwọn fẹ́ kò sí ohun tó burú bẹ́ẹ̀ káwọn jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́ẹ̀kan sí ó ṣàtẹnumọ́ rẹ̀ ó ní Soludo ó kú oríire. tó wọlé mẹ́ẹ̀kan ni o kátà ọlọ́run ìrìn àjò mọ̀ ní ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú iṣu atẹnumọ́ràn kan báyìí kí n máa jó náà jẹ́jẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn The Punch náà ni mo tún ti mú ròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láàárọ̀ ti tòní o níbi tí wọ́n ti kọ́ gàdàgbà nínú ìwé ìròyìn láàárọ̀ níbi tí wọ́n ti ṣe lálàyé wípé jẹ́jẹ́ mọ̀ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà House of Senate nílùú Àbújá wọ́n ní pé báyìí o wọ́n ti gbà á lérò wọ́n sì ti fi ara mọ́ láti máa gbé ìgbésẹ̀ jẹni níyà tó tọ́ fáwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba tó bá ti ń lọ́wọ́ nínú ìwà jìbìtì òun ìṣòwò ìdúkùmọ̀kùmọ̀ ìwà màgòmágó ní pàtàkì ìlú àwọn tó bá jẹ́ pé wọ́n tún wá ń lọ ṣègbè lẹ́yìn àwọn agbésùnmọ̀mí tó jẹ́ pé wọ́n ná owó láti máa rí wípé wọ́n fi mú wọn tẹ̀síwájú tí wọ́n fún àwọn agbésùnmọ̀mí tí wọ́n tó fún wọn ní ìgboyà pẹ̀lú iṣẹ́ ibi tí wọ́n ń ṣe wọ́n ní ìṣẹ̀dákíṣẹ̀dá tí Ọlọ́run ọba mi bá lọ kádàrá pé ọwọ́ pálábá rẹ̀ ségi àṣírí rẹ̀ tú òkété rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó borù wọ́n ní pé tí àkàrà wọn bá ti lè tú sépo báyìí lọ́gán wọ́n mọ̀ fi ọwọ́ òfin mú wọn o bẹ́ẹ̀ tó jẹ́ pé ìtìjú báyìí ní ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ wọn látàrí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò ní ṣetán àti fojú rẹ̀ wò wọ́n mọ́ ìdí tí wọ́n fi mọ̀ ṣègbè lẹ́yìn àwọn ìwà burúkú àti ìwà aláàbí tó fi mọ́ àwọn agbésùnmọ̀mí wọ́n nífẹ̀ẹ́ ìwà wọn amòkùn ṣèkàṣàdá bẹ́ẹ̀ ìjọba ti ṣe báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí bínú sí wọn o nínú ìgbà tí wọ́n ń gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò nígbà fún ìgbà kejì lánàá òde nílùú Àbújá nínú ìpàdé àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà nílùú Àbújá ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ti gbé jẹyọ o tí wọ́n wòye wípé làásìgbò tí àwọn ènìyàn irúfẹ́ àwọn ìṣẹ̀dá aṣòṣìmọ́mọ́ wọ̀nyí tí wọ́n ń dá kalẹ̀ láàárín ìlú tí wọ́n mọ̀ pera wọn ní olórí àgbààgbà adarí lẹ́nu iṣẹ́ ọba tó ti jẹ́ pé àwọn gangan parapọ̀ mọ́ àwọn aṣòṣìmọ́mọ́ ìṣẹ̀dá tí ń kógun jàlú wọn ni pé torí náà kọ́ ìṣẹ̀dá ò ní jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà tó fojú forú ẹ̀ṣẹ̀ àṣìṣe irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ o ìṣẹ̀dá ò ní jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà ò yọnu sí wọn o ọmọdé ilé àgbálẹ̀ ìṣẹ̀dá wọn ó gbéra yóò sì gbé wá ń jà gbogbo àwọn ìṣẹ̀dá tá à ń rí ní rí àgùntàn tó jẹ́ pé kìnìún lásán ni wọ́n ta ṣánkọ ohun ọ̀gànràngàn jẹ́ngàn bá adánilóró nàmbà wánù Sàtánì èṣù ọ̀dàrà ni wọ́n ní pẹ́rúfẹ́ àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ wọ́n jẹ́ ni ó lé wọn kúrò láàrin ìgboro láti ṣe ìdùnmọ̀rì àfọwọ́rọ̀rí kan wọ́n ní kì í àfàpótírọ̀rí wọ́n ní kì í gbádùn ọ̀run wípẹ́rúfẹ́ àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ ńkọ́ àwọn ò ní fi wọ́n lọ́kàn balẹ̀ wọn ò ní lálàáfíà lórílẹ̀‐èdè yìí láti tàrí pé wọ́n ní lọ́kàn láti máa gbèrò burúkú sí ìlú wa ẹ wo àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin àwọn ọmọ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà wọ́n ti bínú tán lórí ọ̀rọ̀ pé irúfẹ́ àwọn lọ́gàá tí ò bá ti níwà tó mọ́ lọ́wọ́ ẹ̀ ń jí owó ìlú kó pamọ́ ẹ̀ ń pa àwọn èèyàn níbi ẹ̀ ń gbèrò burúkú sí ìjọba ẹ̀ ń dìtẹ̀ pé kí ìlú mẹ́tẹ̀ wájú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo tó ń bẹnu báìbù ti jégún gbogbo tí ń bẹnu Kùránì ti jáṣẹ òun ni wọ́n fi sìn wọ́n kúrò láàfin ẹ wo níwèé ìròyìn The Punch ló wà láàárọ̀ tòní o. bùkátà ọlọ́run o àdínà tẹ̀síta èrò ìpẹ́mìnì tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo ti ríròyìn tí mo ti fojú gan ni ẹ̀ o níbi tí gómìnà ìpínlẹ̀ Kwara ló sọ nípa Abdulrahman Abdulrazak ó mà ti ṣèlérí wípé gbogbo àwọn ojú ọ̀nà tí ó tọ́ àwọn ojú ọ̀nà tó yẹ pé ó kùdìẹ̀kudìẹ ó ní kùdìẹ̀kudìẹ nínú tó wà ní gbogbo àwọn agbègbè ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún ló mà sọ di mímọ̀ ó náà ò ṣetán láti ṣe àtúnṣe gbogbo ojú ọ̀nà ọ̀hún tó wà ní ìpínlẹ̀ Kwara gómìnà ṣèlérí nínú ọ̀rọ̀ tó fi léde látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gbẹ́ni kan tó rúkọ rẹ̀ jẹ́ Mustapha Abubakar yẹn akọ̀wé lórí ìfọ̀rọ̀lédè ìyẹn àjọ ìṣọ̀kan tó ń pè ní òmùpò lánàá nílùú Ìlọrin níbẹ̀ ló ti sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gómìnà sọ ó ṣèlérí níbi àjọ̀dún ọlọ́dọọdún Ìgbómìnà èyí tó wáyé ó ṣàlàyé ó ní àjàṣẹ́ ipò ìyẹn ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn tó wà ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà tó wà ní agbègbè bẹ́ẹ̀ ló ní gbogbo ẹ̀ pátápátá òun lọ́wọ́ àtúnṣe tí ń bá kódà àwọn èyí tó kù díẹ̀ láti ṣe àtúnṣe sí ó ní gbogbo ẹ̀ pátápátá òun lọ́wọ́ àtúnṣe máa débà Abdulrazak tí ẹni tí ó jẹ́ igbákejì rẹ̀ tó ṣojú fún níbi ìpàdé àwọn mọ̀sán nípa ọ̀gbẹ́ni Káyọ̀dé Alábí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba olókùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní ẹwọ ẹlọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ àwọn afárá tó jẹ́ pé ó nílò àtúnṣe ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ àtúnṣe ti ń débà ní ìpínlẹ̀ ó ní kò wà tán síbẹ̀ ó ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n ti dẹ́gẹ́rẹ́ mi tì gbogbo ẹ̀ pátá ló ti dúró wọ́n ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ìyẹn lẹ́sìn rí ó ní kẹ́tẹ́ tó sọ mí fún yìí ó ní àwọn ilé ìwòsàn lọ́lọ́kọ̀ òòjọ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún ó ní gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ àtúnṣe ló ti débà láti lè rí pé àná àwọn ohun èlò irinṣẹ́ tó jẹ́ pé tó jẹ́ ti ìgbàlódé láti máa fi ṣe ìtọ́jú àwọn èèyàn láti lè jẹ́ kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún kó wà ní ìlera pípéye ó ní gbogbo ẹ̀ pátápátá ó ní gómìnà máa ṣe ó ní kó wà tán síbẹ̀ ó ní késekése lẹ́sìn rí kàṣàkàṣà mọ̀ tí ṣe bàbá késekése ó ní gbogbo ojú ọ̀nà ó ní gbogbo àwọn ojú ọ̀nà tó jẹ́ pé
ó kù díẹ̀ káàtó ó nítorí pé kíni báwọn ṣe ṣe iléèwé báwọn ṣe ṣe ilé ìwòsàn àtọwọ́ àwọn ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan náà ṣe ojú ọ̀nà lẹ máa bá débẹ̀ ó ní ìjọba tí wàá mú lókùnkúndùn láti rí i pé àwọn ojú ọ̀nà yẹn pátápátá wọ́n tún ṣe ní pàtàkì jùlọ àwọn ojú ọ̀nà tó wà ní ìgbèríko ó láti lè mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún ó ní fún ìdí èyí ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Kwara ẹ lọ mọ́kànbalẹ̀ gbogbo ọ̀nà tó dàbẹ́ ní pé kò tọ́ gbogbo ọ̀nà tó dàbẹ́ ní pé ó ti wọ́ gbogbo ọ̀nà tó dàbẹ́ ní pé ó ti dégéré mi tí kò dá tó lójú yẹn ni ẹ lọ mọ́kànbalẹ̀ gbogbo ẹ̀ pátápátá ìṣèjọba ó máa ṣe ní àṣeyọrí tó jẹ́ pé ìgbẹ́yé gbádùn ìgbẹ́yé pátápátá ló máa délé dóko bá ní ìpínlẹ̀ ọ̀hún kódà ó ní ní orí àlefa tó wà gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ní gbogbo pátá lẹ́ máa ṣe ìgbádùn ìjọba àwarawa lásìkò tó ń wo ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà fẹ́ rí ẹ lọ sínú àtẹ̀síta ìwé ìròyìn PM News tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ló sọdọ̀ sí. ọ̀rẹ́ mi àkànní ọ̀rẹ́ fàánù bọ́mọ gẹ́gẹ́ bá ń gégi ní gbogbo àyìnrán àwọn àgbààgbà ló ń bá ti wò sí kọ́dọ̀ kó ṣàánú wa ni àkìrí mọ̀ rìn láyé kò rí mọ́ mi o. ẹ wo nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní alágbèrè mi tó ń lórí lójú kan náà mẹ́wàá ń bẹ nínú ìwé ìròyìn The Punch náà ni wọ́n ṣe wà báyìí o jẹ́jẹ́ mọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tí mo ti ń fẹ́ lóun fètè bà látàárọ̀ wọ́n sọ nípa alàgbà Abubakar Malami tí í ṣe ọ̀gá àgbà adájọ́ àti mínísítà tí ń rí sí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ̀rọ̀ kan lánàá òde nílùú Àbújá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu wọn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ìgbésẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n gbé níbo lórí ọ̀rọ̀ bí ìlú ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ nípa bí ètò ìṣèjọba wa àwa ara wa yóò ti di ohun tí yóò jẹ́ àǹfààní fún gbogbo mùtúmùwà o àwọn wò jẹ́jẹ́ mọ̀ pé níwádìí ọ̀rọ̀ ní fẹ́ di rẹ̀ gbọ́ àwọn oníròyìn ló mọ̀ dùn wọ́n ń gàgé lánàá òde yìí tí wọ́n ti ọ̀rọ̀ bọ alàgbà Malami lẹ́nu o wọ́n béèrè pé ẹ wo lójú wòye ti yín sáà yé ohun tí ẹ̀ ń wò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà adájọ́ tẹ́ ẹ sì wà ní ipò kàǹkà lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ti bí ìlú ṣe ń lọ wọn yìí àwọn ǹjẹ́ ìjọ dáa bí àwọn ìbíjọba orílẹ̀‐èdè Nàìjíríà bí àwọn adájọ́ bí wọ́n ṣe ń yọ̀ǹda àwọn agbésùnmọ̀mí tí wọ́n mú tí wọ́n sì ń sọ pé kí àwọn olódodo tó ń jà fún ẹ̀tọ́ ìlú kí wọ́n wà ní ìgbèkùn alàgbà Malami tẹnu bọ̀rọ̀ báyìí ó kú ti lóyún rẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé yóò ṣe mọ́ wá kì í ó ní jẹ́ kó di mọ̀ pé ṣe rí ojú ìtú sí àdójúkọ ètò ìṣèjọba òun òṣèlú láti pàṣẹ ìgbésẹ̀ Nnamdi Kanu àti Sunday Igboho olóyè Sunday Igboho wọ́n ní pé kò ṣeé fojú rí náà wípé lóòótọ́ àti lòdòdò ìgbésẹ̀ tí àwọn ènìyàn wọ̀nyí gbé wọ́n ń fẹ́ àlàáfíà àwọn ìtura fún àwọn ènìyàn agbègbè wọn ni o wọ́n sì ń fẹ́ kí ojú ìtúkú wáyé lórí ọ̀rọ̀ bí ìlú ṣe rí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ni ò ní ìgbàgbọ́ nínú àwọn ará wájú tó jẹ́ pé wọ́n ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú ó ní pé kì í ṣe pé bóyá kan lè fojú rí náà ìgbésẹ̀ tí Nnamdi Kanu àti olóyè Sunday Igboho tí wọ́n gbé o ó ní ṣùgbọ́n bí wọ́n ọ̀nà tí wọ́n kàn gbé gbà ló dàbí ẹni kó fẹ́ lẹ́jọ́ nú nítorí pé gbogbo ẹ̀ làwọn sì máa padà wò lọ́tún lọ́sì táwọn sì máa padà gbé yẹ̀wò pé ó dàbí ẹni pé ìjọba gan ti ń sọnù lórí ọ̀rọ̀ náà pé ìgbésẹ̀ tí àwọn ènìyàn wọ̀nyí gbé yìí ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ kí ìṣọ̀kan àti àlàáfíà kó wà ní o àti wípé wọn ò lè máa wo àwọn ènìyàn wọn níran kí wọ́n má lè sọ̀rọ̀ wípé ìyà yìí ń jẹ wọ́n jù ìyà tó ń jẹ wọ́n yìí pọ̀ torí náà nǹkan alàgbà Malami ti ń jẹ́ kó di mọ̀ pé tó ọ̀rọ̀ nípa bí wọ́n ó sì yọ̀ǹda fi àforíjì àwọn èèyàn wọ̀nyí pé ìjọba náà ti ń gbénú ọjọ́ ronú wọ́n ti ń gbàgbọ́n lò sọ wẹ́rẹ́dìwẹ̀rẹ̀ wọ́n ti ń rí i pé tí àwọn bá lọ pẹ́ lórí ọ̀rọ̀ yìí àgàgà kí àwọn má bàa lọ tẹ́ o nítorí wípé lóòótọ́ àti lódodo ọ̀rọ̀ ń bẹ nínú àwọn ìgbésẹ̀ tí àwọn akọni méjèèjì yìí gbé ṣèbí kí wọ́n bá lè yọ àwọn ènìyàn wọn kí wọ́n yọ wọn nínú oko amúnisìn oko ẹrú lórílẹ̀‐èdè yìí ni. ní ìwé ìròyìn The Punch ní ìròyìn wà láàárọ̀ yìí. jádókè lọ́rùn. àbí tá a bá ti wá dé. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM lónìí ká bá ní polówó ọjà kájé wò gbá gbogbo èèyàn oníléeṣẹ́ ńlá àti oníléeṣẹ́ kéréje ẹgbẹ́ra ńlẹ̀ ká wá polówó tẹ́yìn náà ń tà pẹ̀lú báwa dòwò ajé papọ̀ káwọn náà fi tiwa gbé tiyín lárugẹ kí ọjà yóò di ìlú mọ̀ọ́ká fún tonílétà àlejò kájé wò gbá yín lóní wìtìwìtì ọjà tí iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM bá ti bá yín ṣe ìpolówó ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àlùbáríkà ti wọnú ọjà bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ìdí nìyí tí a ṣe ń pè yín wípé kẹ́ máa bọ̀ láti wá bọ̀ wá dòwò ajé papọ̀ ẹ kàn sí wa ní ọ̀nà fọ́kàn estate ìtaolúwo Ṣàgámù road Ìkòròdú tàbí kẹ́ ẹ pè Mary sórí 08077483701 tàbí Esther sórí 08077498248 Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ ó tẹ̀síwájú láti kàn ní Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa action pọ̀ ẹbí bò wọ́n gbà dem fake dem go accept dem must receive wọ́n gbà mo ń ronú ilé jẹun ẹlẹ́dà dem must collect. gbàwé lọ́wọ́ ilẹ̀ tún láti mọ́ bọ̀tà ń bọ̀ bẹ́ẹ̀. ẹ wo nínú àtẹ̀síta ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní òǹdíje dupò lábẹ́síà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti tó jáde dupò igbákejì ààrẹ ìyẹn nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2019 mo sọ nípa ọ̀gbẹ́ni Peter Obi ó mà ti ṣèlérí láti ṣùgbà gómìnà òdìbòyàn sípò yẹn ní ìpínlẹ̀ Anambra mo sọ nípa ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ó ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí tó fi léde nígbà tó fún àwọn oníròyìn nílùú Awka tí ṣolú ìpínlẹ̀ ọ̀hún ìyẹn ìpínlẹ̀ Anambra lálẹ́ yìí nígbà tí sọ́dí máa wí pé àkọ́kọ́ òun kí ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo kú oríire wípé òun gangan ní èsì ìdìbò náà ló jáwé borí nínú ètò ìdìbò tó jẹ́ pé ó ṣe wá sí òpin ìyẹn ètò ìdìbò ìpínlẹ̀ Anambra láti yan gómìnà sórí àléfà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Anambra o wípé wọ́n fura hàn gẹ́gẹ́ bí akíkanjú èèyàn láti lè rí pé wọ́n ṣe ojúṣe wọn tó tọ́ pẹ̀lú láti lè rí pé wọ́n yan ẹni tó ń fẹ́ sórí àléfà ó wá rọ̀ wọ́n o ó ní ká yẹ̀yàn sórí àléfà ó nọ̀tọ̀ ni o kéèyàn wá ṣùgbọ́n àyàn gangan ló ṣe pàtàkì ó ní fún ìdí èyí ẹ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé gómìnà tó kàn tó ń bọ̀ lórí àléfà tó jẹ́ pé ìbò ti gbé wọlé ṣùgbọ́n tó máa bọ́ sórí tẹ̀ ní kòpẹ́kòpẹ́ láti máa tukọ̀ ìṣèjọba ìpínlẹ̀ ọ̀hún ó wá sọ fún gómìnà náà ó ní wọn náà ti dórí àléfà o wọn náà rí dájú pé táwọn bá ti ṣùgbọ́n wọn náà fọwọ́ fà wọn mọ́ra o láti rí pé ẹ dá ògo ìpínlẹ̀ Anambra padà gẹ́gẹ́ bó ti jẹ́ ìmọ́lẹ̀ tó fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo ìpátá ní kó mú gẹ́gẹ́ bí ojúṣe rẹ o lẹ́yìn ìbúnikẹ́tẹ́ tó fi ìwé yìí sílẹ̀ làwọn tó jẹ́ àwọn ẹ̀ka tó jẹ́ òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Anambra náà bá tún kọ̀wé kú oríire yẹn sí Soludo ìpè bàbá dáadáa ẹ wo gbogbo ara pátápátá làwọn fi ṣàtìlẹ́yìn fẹ́ làwọn fi faramọ́sẹ̀ bẹ́sítò ìdìbò ìyẹn ètò àwọn ṣe dìbò tán ní ìpínlẹ̀ Anambra bó ṣe kéde ẹ wípé àṣeyọrí ẹni bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí tó bẹ̀ sí ní dárin tá ń kọ̀rọ̀ ń kọjáde ẹni tó jẹ́ alága yẹn fún ẹgbẹ́ yẹn fún àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ àwọn mọ̀sánàgbàjẹrí Inúmíà òun ló sọ ọ́ di mímọ́ ó ní lórúkọ òun lórúkọ ẹgbẹ́ òun lórúkọ gbogbo ẹgbẹ́ lórúkọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Anambra ó ní wọ́n jẹ́ bí náà ó ṣe dùn tó ló ti fẹ́ máa kọ àwọn òwe kú oríire ó ní ojúwe mẹ́wàá ojúwe egbò nílé ìgbà ṣùgbọ́n kóhùn kọ́ni lábàdógí ó náà kí n kú oríire o inú àwọn dùn láti rí yín gẹ́gẹ́ bí gómìnà tó kàn yẹn ní ìpínlẹ̀ Anambra ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀sà bẹ́ẹ̀ bá ti ń ta ẹ máa tọ́ ó ẹ rí dájú wípé ẹ fi àwọn nọ́ọ̀sì inú èròǹgbà inú ètò tẹ ní o ẹrù táwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ìpínlẹ̀ náà yẹn nínú àwọn ètò àti ọ̀jọ̀kan ìpinnu tẹ́ ẹ ní láti máa tukọ̀ ìjọba ìpínlẹ̀ náà ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ó náà wá tún kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Anambra pé pẹ̀lú gbogbo ẹ̀ ṣe rí ìdúkùkù lajà mẹ́tò ọ̀rọ̀ ààbò pẹ̀lú gbogbo ẹ̀ ṣe lásìkò náà ètò ìdìbò sẹ̀ yóò wá kò ní wá inú fún ẹ̀dọ̀ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ wà ní ìpínlẹ̀ ọ̀hún síbẹ̀ wọ́n fira hàn gẹ́gẹ́ bí akọni tó mọ tó ń ṣe tó ń fẹ́ adarí gidi ìyẹn lórí àléfà ó náà mà tó àjáde láti dìbò yẹn tó fẹ́ sórí àléfà ó ní òun náà ò ṣe ní dùn ayé àwọn ò ṣe ní kú gbọ́mọ̀ ò ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí o ó ní ṣáà rí dájú péjọ ètò tẹ ẹ ní ìlérí tẹ ṣe jẹ́ kó wá síbi iṣẹ́ o ẹ má wá tẹ bá ti dé orí ìtẹ́ yín ẹ má wá gbàgbé àwọn àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ìpínlẹ̀ náà ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ẹ fẹ́ ríròyìn ọ̀hún ẹ lọ sínú àtẹ̀síta ìyẹn ìwé ìròyìn ìyẹn The Punch tó jáde lówùúrọ̀ ọ̀tún ní ìbẹ̀lẹ̀ tí máa ṣàbápàdé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ọ̀rẹ́ mi àkànní o kátà ọlọ́run o. gbogbo ìrìnàjò báyìí ìrìnàjò àpọ́nlé tún di inú ìwé ìròyìn The Nation o pẹ̀lú àwọn ìròyìn kìkì láàárọ̀ ti tòní. inú ìwé ìròyìn náà ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ̀wò bàbá ní tanra wa jẹ́ ààrẹ Muhammadu Buhari mọ̀ ìrìnàjò
ó dorílẹ̀-èdè France wọ́n yà sílùú Paris wọ́n débẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n fi gbólóǹbó òyìnbó sọ̀rọ̀ wọ́n jọ ní àsọyépọ̀ àmọye ọ̀kan òjọ̀kan àwọn ìṣẹ̀dá alápọ̀nlé tó jẹ́ pé wọ́n bẹ níbi ètò pàtàkì ọ̀hún tí ààrẹ Muhammadu Buhari lọ nígbà tí ọ̀rọ̀ kan ààrẹ Muhammadu Buhari láti bá àwọn èèyàn pàtàkì àwọn ẹni àpọ́nlé sọ̀rọ̀ irúfẹ́ àwọn ìṣẹ̀dáwó gangan ni ààrẹ Muhammadu Buhari kọjú sí tí wọ́n jọ ní àsọyépọ̀ láàrin ara wọn o ǹjẹ́jẹ́ mọ̀ wípé àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ tuntun ọ̀ṣàrà àwọn tọ́lọ́run ọba mi ṣẹ̀ṣẹ̀ sí ọ̀run lájìnà fún tí wọ́n wò wípé ọjọ́ ń lọ lórí ìmọ̀ ń bẹ látàrí bẹ́ẹ̀ àwọn sì ní ọgbọ́n tó dáa o tí wọ́n fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ní ọ̀kan òjọ̀kan àwọn orílẹ̀-èdè tọ́lọ́run ọba mi ti yọ nǹkan ẹ tó ti yọ̀ǹda ukù yìí fún owó ní jẹ́ báwọn o tó ààrẹ Muhammadu Buhari wà láǹfààní àti báwọn sọ̀rọ̀ nílùú Paris gangan wọ́n kọjú sí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́mùkún àwọn ènìyàn tí mo wò pé ààrẹ wa náà rí Olódùmarè mọ̀ ṣe kẹ́ very interesting o nígbà tí ààrẹ Muhammadu Buhari bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ jẹ́ mọ̀ yé wọn náà pẹ́ṣẹ́ rí ìlú tí àwọn ti wá ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà ìlú baba ńlá wọn ni o wọ́n ní pé ìlú tó kún fún wàrà àti fún oyin ni o ìlú Paris ni ẹ ti ń sọ báwọn o wọ́n ní pé ìlú tó jẹ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀kànbalẹ̀ ètò ọrọ̀ ajé Ọlọ́run ọba mi lù ú ló ń tẹ̀gbì kó máa ń tẹ̀síwájú ńbẹ̀ wọ́n ní Ọlọ́run ọba ó fún wa lọ́jọ́ ọjọ́ tó dáa lórílẹ̀‐èdè yìí o àìmọye àwọn nǹkan àmúyẹ tá a ní tá a fi yàtọ̀ sáwọn orílẹ̀‐èdè tó kù wọ́n ní pé tá a ní ká máa sọ̀rọ̀ nípa ìlú tọ́lọ́run ọba mi fẹ́ràn dáadáa tọkàntara wọ́n ní pé orílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ kan o torí náà kọ́ ìlú tó kún wàrà tó kún fún oyin ni o gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tọ́lọ́run ọba mi ti kẹ́ tó ti gbà fún ní àgbáńláyé tẹ́ ẹ rò pé ẹ fẹ́ bá wa dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nípa pé ẹ fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ ẹ̀yà tètè mọ̀ bọ̀ báyìí ẹ tẹkọ̀ létí o ilẹ̀ ń bẹ lọ́tún lọ́sì àìmọye àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ tún là tẹ́ ẹ tún lù sí o ààrẹ Muhammadu Buhari ló pàtàkì orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ní ìlú Paris ní orílẹ̀-èdè France nígbà tí wọ́n bá àwọn ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ lọ́gàálọ́gàá olùdásílẹ̀ ilé-iṣẹ́ tuntun ọ̀ṣàrà ọ̀nà tí wọ́n lè gbé gbà tí wọ́n fi là tí wọ́n lu lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀kan òjọ̀kan àwọn ọ̀nà yìí ni ààrẹ Muhammadu Buhari fètè là kalẹ̀ fún wọn o pété ẹ bá tẹ̀lé yóò ṣe é láǹfààní orílẹ̀-èdè Nàìjíríà à ń kóni mọ́ra o ètò ààbò tó péye ń bẹ lórí ẹ̀mí àti dúkìá ààrẹ mọ̀ sọ̀rọ̀ o ilẹ̀kùn ìwé ìròyìn The Nation pẹ̀lú ìròyìn tòkì àárọ̀ ìlọjáde o fàdá ọlọ́mọ bùkátà lọ́rùn o ìpínlẹ̀ Èkó mo gbà lọ́wọ́ yẹn nínú àtẹ̀síta ìwé ìròyìn PM News tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ náà mà ti ṣe àṣolójú ọ̀rọ̀ ní ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ di ìmọ̀ wípé yéé àní látàrí ilé olókè 21 tó júbalẹ̀ tó wó lulẹ̀ gbì yẹn ní ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó wọn ni àkọsílẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé àwọn ti fà jáde jẹ́ pé ṣùgbọ́n èyí tí wọ́n lè mí mọ́tò ti gbẹ́mìí mì ònà ti tó 45 gómìnà wa sọ pẹ̀lú ọ̀rọ̀ tó yẹ pé ó ràn káàkiri bí iná orí pẹpẹ ipò ní ìjọba ìpínlẹ̀ Èkó ọ̀nà tún fáwọn kan láṣẹ ipò kan lọ da ilé olókè gàgàrà méjì tó wà ní ibi tí ilé ọ̀hún ti dáwọ́ méjì kan dáwọ́ lulẹ̀ ìròyìn òfegè lásánlásán ni táwa ló sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ń lọ àti ọgbọ́n àtinúdá ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ọmọ́tọ́ṣọ́ ló sọ di mímọ̀ oníṣẹ́ mọ̀ gẹ́gẹ́ báwọn ṣe fi gbogbo ọ̀rọ̀ tó ń lọ táwọn fi dùn yín ìyẹn olùgbé ìpínlẹ̀ Èkó oníṣẹ́ báwọn ṣàfihàn àfihàn pé wọ́n ti ṣàgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tó jẹ́ wípé wọ́n máa ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìdí tí ilé ọ̀hún fi dáwó kí ló fà gan láti lè dènà orúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ lọ́jọ́ wájú àti wípé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ìwà ọ̀hún tó jẹ́ pé wọ́n ò rí sí ìyẹn ilé ní ìpínlẹ̀ Èkó láti rí pọ́ńkọ́ ilé tó pé dúró dédé láti dóòlà ẹ̀mí ọ̀hún dúkìá àwọn èèyàn ó ní gbogbo àwọn tó bá jẹ́ pé ó fara tẹ́rọ̀ yìí kàn tí a jẹ́ ọ̀rọ̀ ń símọ́ lórí ó ní kó má bàa lọ ní aláìjìyà ó wá sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n ti ń jòkó ìpàdé o kódà wọn ò tí ì ṣe àyẹ̀wò lórí ilé kankan débi pé wọn ò máa sọ wípé bí ọ̀dà ilé kan wó wọn ò dáwó ó ní fún díẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ní fún ẹnikẹ́ni láti máa gbèrò yẹn lẹ́sẹ̀ káàkiri wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti pàṣẹ o wípé yẹn lọ ti katakata bóyá ibi wó yìí ó ní kò jọ bẹ́ẹ̀ ó wá ṣàlàyé ó ní ṣí àwọn ṣì ń tẹ̀síwájú o níbi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹ̀ kódà ó ní lílọ bíbọ̀ ọkọ̀ ti já geere lè tẹ́pọ̀ àwọn ti sí ọ̀nà tẹ́lẹ̀ ó náà ti ṣojú ọ̀nà yẹn ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹ̀ ó wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kódà àwọn méjì táwọn tó kẹ́fín táwọn tó mú jáde ìyẹn níbi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹ̀ ó ní wọn ò mímọ́ kódà wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ abọ́ra ó ní èyí ló mú kí àkọsílẹ̀ iye àwọn tó jẹ́ pé táwọn ti fà jáde jẹ́ pé ṣùgbọ́n tí kì í ṣe ààyè ó ní wọ́n ti tó 50 Ọmọ́tọ́ṣọ́ wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè yìí lọ́rọ̀kan òjọ̀kan wọn ní àyẹ̀wò tó péye ó ń lọ lọ́wọ́ yẹn ní ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba tó wà ní Ẹ̀bá ní ìpínlẹ̀ Èkó ó wá ṣe àṣọ lójú ọ̀rọ̀ pé àwọn mọ̀lẹ́bí 22 ló jẹ́ pé wọ́n ti wá fi ìyẹn
ìyẹn àpẹẹrẹ ẹ̀jẹ̀ ẹ̀yẹ sílẹ̀ láti lè kẹ́fín mọ́rúfẹ́ èyí tó jẹ́ èèyàn wọn gan pàtó nínú àwọn tó jẹ́ pé wọ́n rí tó jẹ́ pé wọ́n fàjáde nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó jẹ́ pé wọ́n ti gbé ẹ̀mí mì ó ní gbogbo àwọn ètò tó yẹ níjọba ìpínlẹ̀ kò ṣe o tó fi mọ́ àwọn mẹ̀lẹ́bí tó jẹ́ pé wọ́n ti ṣe àfihàn ara wọn pé àwọn léèyàn nínú àwọn tó jẹ́ pé wọ́n gbẹ̀mí mì níbi ìṣẹ̀lẹ̀ ilé ọ̀hún ó ní gbogbo ètò ló lọ ṣùgbọ́n ìkọ́kọ́ tó máa ṣàtẹnumọ́ rẹ̀ ni pé ẹ má gbé káàkiri o kódà ẹsẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ ni o wípé ìjọba padáṣẹ kọ́ lọ bí ilé kan owó onírọ́ o kò jọ ìjọba ìpínlẹ̀ èkó kò mọ kankan pa ẹ̀. ẹ fẹ́ rí ròyìn ọ̀hún ẹ lọ sínú àtẹ̀síta ìwé ìròyìn PM News tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tì bá pàdé. ọ̀rẹ́ mi ẹ̀kànnì bùkátà ọlọ́run o. tẹ̀síwájú kí n tó ṣe ẹnu dédé ṣe bí inú ìwé ìròyìn The Punch ni mo tún sáré gbà lọ ní pàápàá o òpè bó lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an. báwo ló ṣe jẹ́ ẹ̀ lá. lórí ọ̀rọ̀ alàgbà Nnamdi Kanu ni o jẹjẹ mọ̀ wípé àwọn agbẹjọ́rò alàgbà Nnamdi Kanu wọ́n gbé ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn látàrí bí àwọn ìhà tí àwọn àjọ DSS ìyẹn àwọn ọlọ́pàá dìgbòlùjà DSS o ti ìhà tí wọ́n kọ sí àwọn ènìyàn tó dàbí ẹni pé wọ́n fẹ́ lọ sí ilé ẹjọ́ láti lọ mọ̀ nípa ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ alàgbà Nnamdi Kanu nílùú Àbújá lánàá òde yìí nípa bí wọ́n ṣe fi òté lé wọn pé kí àwọn ènìyàn kí wọ́n bìlà sẹ́yìn wípé àwọn ò fẹ́ fojú rí ẹnìkan o àwọn àjọ Ọ̀hánṣẹ́ndìgbò wọ́n débẹ̀ pẹ̀lú àwọn ènìyàn míì lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà níjọ àwọn èèyàn kàǹkà ṣùgbọ́n síbẹ̀ ńkọ́ jẹjẹ mọ̀ wípé iná òmìnirú ẹni ó dá o òfin òkú mẹ́ni ojú ẹni ó ṣe àwọn àjọ DSS yìí wọ́n tún tásókè wọ́n fojú gbà pa àwọn ò fẹ́ gan ní èèyàn kódà wọ́n wò pé káwọn gan ní eṣinṣin gan kí ṣe ó ṣe ni o wọ́n wòye wípé kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀ wọn ò fẹ́ mú ẹnìkan tó kàǹkà wọn ò fẹ́ mọ ẹnìkan pàtàkì láwùjọ o gbogbo tí wọ́n ti fọ̀ sínú fèrè wọn òun náà ni fèrè wọn ń fún ta o action yìí wá pọ̀ jù wọ́n dàjàngbọ̀n ìhàlẹ̀ bólẹ̀ nílùú Àbújá lánàá òde nígbà tí wọ́n ń dí gàgà wípé kò sẹ́nikẹ́ni tí ó láǹfààní àti wọnú ibi tí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ nípa alàgbà Nnamdi Kanu tó ti wá kódà wọ́n rá wọn lọ́ọ̀yà tí ṣàgbẹjọ́rò gan wọ́n tún bì wọ́n lù ní o wọ́n bì wọ́n sẹ́yìn pẹ́sẹ́ àní gbogbo bí ọ̀tò ìdájọ́ náà ó ṣe máa ń lọ lọ́tún lọ́sìsẹ́ àwọn ò fẹ́ kẹ́nìkan gan ní nítorí pé wọn ò fẹ́ kí ó tiẹ̀ rí ẹnìkan tó lè dúró ní ìdúró olóore tàbí aláàánú tó lè gbà kúrò nínú làásìgbò tó jẹ́ pé wọ́n jọ ń bára wọn fà pẹ̀lú ìjọba àpapọ̀ yìí o wọn ò fẹ́ kẹ́nìkan tiẹ̀ gbé ìgbésẹ̀ tó lè tètè yọ kúrò nínú àjàgà wọn àdánwò wọ̀nyí ẹ wo ìjẹta la dájọ́ òun tó wá padà dájọ́ nílé ẹjọ́ gíga tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi kalẹ̀ sílùú Àbújá adájọ́ obìnrin tẹ́ ń pè ní Binta Nyako òun ló dájọ́ òun lánàá nígbà tó náà tó dájà gbọ̀n ọ̀rọ̀ bó rẹ̀ lánàá òde nílùú Àbújá ó ní pé ọ̀rọ̀ nípa ètò ìgbẹ́jọ́ alàgbà Nnamdi Kanu ó tún di ọjọ́ 19 oṣù kínní ọdún 2022 o ọ̀pọ̀ èèyàn wò pé kí ló àtúndé kí lẹ̀sẹ̀ tí mọ̀ ìwá ṣẹ̀ lákàtà ìjọba tí wọ́n fi wá ń sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú ẹ wò wọ́n ní pé ní ọjọ́ 26 ìyẹn 26 of October oṣù kẹwàá tó rékọjá bíntín tó rékọjá lọ iná wọ́n ní wọ́n tó ka ẹ̀sùn méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní ètò jẹ́ pé ó ní ọ̀rọ̀ ìdàlúrú ìfúnlùú lálàáfíà ìjàngbọ̀n fífà yìí wọ́n tún ní lọ́wọ́ wọ́n kà sọ́run Kanu ní ọdún tá a wà ìbákan náà wọ́n wá ń wòye pété gbogbo ọ̀nà tí wọ́n fìyà jẹ lọ́nà tí ó jẹ́ wípé kò tọ́ tí àwọn agbẹjọ́rò rẹ̀ wá dúró pé àní ìyà kankan ò ní jẹ́ nítorí pé olódodo wọn lótìtọ́ kan kò ní kú sí ipò ìka o. ẹ wo ojú inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ìbẹ̀lẹ̀ ti bá ọ̀rọ̀ ìpàdé o. àdúpẹ́ ibi tá ti bẹ̀rẹ̀. àdúpẹ́ ibi tá bàdé. àdúpẹ́ o Jésù ibi tó mú wa lọ. kábíyèsí ọlọ́run adúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ nígbà rẹ̀ dúpẹ́ wa ṣe tòwúrọ̀ tòní tọ́lọ́wọ́ adébá nínú ìdààmú kò ní bá nínú àìsàn kò ní bá nínú sàárè lágbọ́dọ̀ Ọlọ́run etí wo wà ní di àwọn náà tá à ń sọ àníyàdí àjọṣepọ̀ tó múnádóko lọ́jọ́ tó fi sáà ní wa ìfẹ́ tó wà láàrin wa kò wà ní bàjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà àwọn èèyàn bí èèyàn adúpẹ́ lọ́wọ́ yín o. more importantly the senior labourer himself. gíwá ilé iṣẹ́ bàbá dáadáa kódà ṣe ti ṣe bẹ́ẹ̀ ni sà ok kábíyèsí. ẹ bá láǹfààní àti mọ̀ gbọ́ wa. thank you we are very very grateful. gbòǹgbòlà bákan náà kádọ́pọ̀ lọ́wọ́ bọ́tìn wa Peters Bamidele Pétérù Bamidele àwọn Pétérù Bamidele Sodiq Akínbólú náà wà ń bẹ̀ ó ti gbé láì fún wa lọ ó gbé hàngì sí láti jẹ́ ó tún lè bọ́ padà lé láti tún lè bọ́ ọ lọ ok social media live pm abuta ẹ la lọ́rọ̀ live ok la lọ́rọ̀ wọn ló máa la wa ti sáré la tó lọ yẹn Sodiq náà kàn ní ìṣòro Akínbólú adúpẹ́ lọ́wọ́ lọ́mọ bákan náà bá dógún ọdún pé bá dọ́gbọ̀n oṣù àkó ọjọ́ kẹfọ́ ti kọ̀ tún la bá yìí kọ́mẹ̀sán lọ́mọ according to kádàrá bẹ́ẹ̀ ni gbogbo yín pátápátá òun là ń retí kò ń ṣe ìròyìn mọ́ létí yín ẹ ti gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ bákan náà di 21
ẹ ti mọ̀tà jíròba ọdún 25 ẹ mọ bó ṣe ń lọ gbé mi ni. bó ṣe ń lọ ẹ má fi lójú pópó sí o. ẹ̀yà òun náà ló máa wọlé sí ọdún 4 jáwọ́ sí gbé wọn rí ẹ̀kọ́ mọ̀ sílẹ̀ Èkìtì gbojúmọ̀ ọjọ́ kẹrin ló máa wáyé pàtàkì dé. ẹ wo títí bàtà máa lọ́rọ̀ ìfẹ́ àti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tó ń tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tó ń tẹ́tí sí wa ní tùǹgbà o.